obìnrin kan tó pè wọlé lórí iṣẹ́ mi lọ́jọ́ Monday tó ń dún kọ́tọ̀kọ̀tọ̀ à ń wíru ó ń wíru ó lọ́mọ ṣọ́ọ̀ṣì Olúwa lọ́lọ́hún òun lára àwọn kinní kan nínú ṣọ́ọ̀ṣì ó tiẹ̀ sọ pé ẹ̀ tó wà nínú ṣọ́ọ̀ṣì ìgbà tí ó sọ̀rọ̀ mo kàn wo àwọn kankan joyè aláìní làákàyè mo kàn dákẹ́ mi ò fẹ́ analyze ẹ̀ lọ́jọ́ yẹn àwọn máa ń túnú yàrá dádì ṣe àwọn làwọn ń túnú ẹ̀ṣẹ̀ ń túnú bedroom ẹ̀ṣẹ̀ tí wọ́n ṣe pé ẹ̀ ronú ṣé prophet yìí ò yẹ kó níyàwó tí ó mọ tún yàrá ẹ̀ ṣe ó wá jò tẹ́rù táwọn bá tún ṣe dádì gan ò ní wọlé táwọn máa fi tún yàrá ẹ̀ ṣe tán ẹ̀ tún yàrá pásítọ̀ yìí ṣe mi ò bẹ́ẹ̀ máa ń ronú gan kẹ́ tó máa pèsè wọlé sórí ètò mo kàn mọ́mọ́ má kó fóbìnrin yẹn lọ́jọ́ ẹ̀ mo kàn dákẹ́ mo kàn ń wo ni pé irú ẹni wo ló sọ̀rọ̀ tó pè wọlé nínú gbogbo bí 10 or 15 minutes olókin tó já kúrò lórí show ọ̀rọ̀ ẹ̀ ò lórí kò nídìí you cannot even defend your prophet ọ̀rọ̀ tó wà nílẹ̀ kí ìṣòro ọ̀bàlẹ̀ lórúkọ jẹ́ kí ló dé tí ẹ ò ṣe advice pastor yín pé má. ẹ̀yin fáǹsì mi ẹ dákun torí Ọlọ́run ṣé ẹ rí ẹ má jà mọ́ attach nǹkan mọ́ nǹkan ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí nígbà tí mo share fídíò kan nípa kéèsì tí ń lọ lọ́wọ́ yìí fídíò yẹn èmi kọ́ ni mò ń sọ̀rọ̀ nínú ẹ̀ bẹ́ẹ̀ mo caption tí mo gbé síbẹ̀ rè wípé anybody ló lè decide láti wà private nípa live ẹ̀ èmi for example kò sẹ́ni tó mọ̀ mí kò sẹ́ni mọ̀ mọ̀ I don't know anybody mo lè gbé ibì kan fọ́dún mẹ́wàá téèyàn ò ní mo kọ́ mi kódà ibi mọ̀ wà some people don't know my first name torí inú ilé mọ̀ mọ́ wà bí n bá sì ń jáde mo dé mi ò dé àdó mi lọ́rẹ̀ẹ́ mi lẹ́ni tí ń wá mi àyàn lọ some people can be that private Ọlọ́run kàn fún wa lórí ọ̀fẹ́ pé Ọlọ́run ní àkókò wa cyberspace wà fún wa láti sọ̀rọ̀ ni if not ìyẹn lèmi tí mo fi sọ pé anybody can decide to be private the baba in question tí bàbá yẹn bá feel pé àkókò tó fáwọn láti mú kí àwọn ọ̀rọ̀ yìí káwọn present ẹni tání káwọn present kò ní ìdíkan gbẹ́ni yẹn wá sórí screen àwọn wo náà fẹ́ mọ̀ fi èèyàn wọn hàn lórí screen ṣé ẹni àwa tán rírí àbẹ́yìn tẹ́ ń accuse wọn tán rírí ìyá àgbà tó cry out àwọn náà ni wọ́n padà wá ṣe àtúnṣe pé ẹ ṣé ẹ̀yin èèyàn mo ti rọ́mọ mi o and so on and so forth ṣùgbọ́n kẹ́ ẹ mọ wá screen record nǹkan síyàn kì í ṣe pé mi ì rí in fact woman tó pè wọlé tó láwọn làwọn tún yàrá dádì ṣe èmi náà gbọ́ nígbà tí woman yẹn pè they have been busy over the weekend ìgbà tí mo tún rélé yìí náà mo ṣe ké tí mo upload ẹ̀ ṣé rí mẹ́mí olùkọ́ lèmi I'm a teacher and tọ́rọ̀ bá ṣẹlẹ̀ ẹ̀kọ́ lèmi máa mú jáde kò sí tó kàn mí kan the person that is involved ṣùgbọ́n ẹni tó bá jẹ́ ìránṣẹ́ Ọlọ́run even kó má jẹ́ ìránṣẹ́ Ọlọ́run kó jẹ́ ọkùnrin ó wrong fún anybody láti lọ máa sọ pé òun lòun tún yàrá ìránṣẹ́ Ọlọ́run ṣe yàrá àbí tí ìránṣẹ́ Ọlọ́run sùn sí is very very wrong ẹni tí ẹja mú ní level ẹni tó jẹ́ ìránṣẹ́ Ọlọ́run somebody who is a pastor the privacy and the closet of that person is very sacred you cannot say that a pastor is free such that anybody can go into his bedroom to go and túnṣe is not safe for both the pastor and the people tán lọ láwọn tún àwọn làwọn tún yàrá ìránṣẹ́ Ọlọ́run ṣe ó wrong fún ìránṣẹ́ Ọlọ́run yẹn tán bá sọ fún ẹ pé ó wá da ògùn lẹ̀ fáwọn níkọ́ ìwọ tó lọ tún yàrá ìránṣẹ́ Ọlọ́run ṣe ìránṣẹ́ Ọlọ́run tó máa ti pulpit tó ń preach àárò lè máa bọ̀ from anywhere spiritual one wọ́n lè bẹ̀rẹ̀ sí ní mọ̀ suspect anybody pé bóyá òun làwọn agent of darkness tó fẹ́ kógun ja àwọn ìyẹn ní tinú ẹ̀mí èmi ti réyàn tó accuse ẹnìkan tó ló bewitch òun aago méjìlá lóru ló máa ń jí pray àtìgbà títí ń wá ní ohun tó ń bá ti fẹ́ jí pray yóò máa rìn mọ́lẹ̀ yóò máa bewitch òun mo ní ibi tó lọ́ọ́ ràn yín lọ́wọ́ dénú ẹ̀mí ẹ sì ń believe pé ẹnìkan bewitch yín ó rìn mọ́lẹ̀ kò jẹ́ lè jí pray nínú ẹ̀mí kò sún lé yín kò gbé lé yín so ìwọ tó ń lọ léèyàn ìránṣẹ́ Ọlọ́run for that matter tó lẹ́yìn tún yàrá dádì ṣe ọ mọ̀ pé that thing is bí ìgbẹ̀yàn bá ń sọ̀rọ̀ òríra ni àwọn tán screen record bẹ̀ yẹn tán sẹ́ǹdì ẹ̀ sí mi hàn mẹ́ta ni it is very very wrong ìránṣẹ́ Ọlọ́run tí ò bá níyàwó ńlé
don't play the wife role fún any pastor. Tí ò bá ti lè fẹ́ ìyàwó, then gap bí ìyàwó tó sílẹ̀ ń, let him fill that gap by himself. It is a thing of embarrassment. Nígbà tẹ́ bá feel pé ẹ̀ ń defend ìránṣẹ́ Ọlọ́run yín by saying that ẹ̀yin lẹ́yìn tún yàrá wọn ṣe, tẹ́ bá dẹ̀ ń tún ṣe wọn ní wọlé gan, ṣé wàá sọ pé wọlé ni? And yàtọ̀ fún ti spiritual pé kán ló wá da ògùn lẹ̀, ó wá ṣe agent of darkness. Tán bá sọ pé ó fẹ́ wá sí deals àwọn ní ńkọ́? Gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe pẹpẹpẹ mọ́ ìránṣẹ́ Ọlọ́run kiri, ṣé rò pé náà ìyàwó wọn dùn sí ni? Ìyàwó pásítọ̀ inú wọn dùn sí bẹ́ẹ̀ ṣe máa ń ṣe pẹpẹ fúrú mọ́ ọkọ wọn. Ìránṣẹ́ Ọlọ́run tí ó bá sì níyàwó ká lọ wáyàwó fẹ́. Ètò bá níyàwó tó wà tìyàwó ẹ̀ ò sí pọ̀ kó wẹ́lòmíì tí ó fẹ́ tàbí kó gbègbè ayé celibate strictly. Lè mọ wá wọn tí wọ́n wá mọ̀ tún yàrá rẹ̀ ṣe. Kò sí ní ọ̀rọ̀ fẹ́yàwó. The role of wife, don't play role of wife for anybody, either a pastor or a normal human being. Wrong. Àwa là ń tún yàrá dádì ṣe ibi tán sùn sí. His own closet is very, very wrong. Ṣé rí ara àwọn ẹ̀kọ́ tá a kọ́, tá a gbà, tá a sì gbàgbọ́, òun ló ń dí wa lọ́wọ́. This same person tó ń sọ̀rọ̀ nípa àwọn tó ń àlẹ́gì pé nìkan ló ń tẹ̀lé tán jọ ń sùn Ọlọ́run nìkan ló yé. Bẹ̀tẹ̀ Ọlọ́run tó ní ká mọ níyàwó, ká mọ lọ́kọ, ó mọ reason tó fi sọ bẹ́ẹ̀. Àwọn míì wà tó ṣe pé wọ́n ní oore ọ̀fẹ́ àti dúró àti dágbé without the opposite sex, the opposite gender. And the grace of God will keep them. Paul is an example. Bẹ̀tẹ̀ tó bá fi pé ò lẹ́bùn yẹn, go and fẹ́ ìyàwó. Ó rọ̀ǹgì wípé kí àwọn tó tún wá tiẹ̀ jẹ́ pé wọn ò tí kí ń ṣe kìrìsìtẹ́nì kán wá máa wá sọ wípé wọn láwọn kan náà bá pásítọ̀ tún bẹ́dúrúmù wọn ṣe náà bá tún yàrá wọn ṣe náà bá tẹ́ bẹ́ẹ̀dì. Ó rọ̀ǹgì ẹ̀yin náà tún wá ń sọ yẹn láfẹ́fẹ́. Ẹ wá ń sọ pé defend ìránṣẹ́ Ọlọ́run yín is already wrong in the first place. Ẹ̀yin gan ẹ bẹ̀rù orí ara yín. How can you be that close sí ìránṣẹ́ Ọlọ́run débi pé ẹ̀ ń wọnú yàrá tó ń sùn sí? Ẹ̀ ń bá tún yàrá wọn ṣe. Why tí ìránṣẹ́ Ọlọ́run ò lọ fẹ́yàwó? Don't play role of wife fún ọkùnrin kankan tí ò bá ti lè fẹ́. It is either you are a wife to a man or you are nothing to him. Pọ́ọ̀lù òun ló sọ fún Timothy pé ẹni tí yóò bá darí ìjọ tí ó fi jórí ìjọ kó jẹ́ ọkọ aya kan. Now Timothy ló fẹ́ yan àwọn èèyàn sórí ìjọ, so ó máa fún wọn lófin. Ìránṣẹ́ Ọlọ́run tá a yàn sórí ìjọ mi ìfí òpin lè fún lófin. Yes, ẹlòmíì ìyàwó kan tó fẹ́ nǹkan ni ò ní jẹ́ oríṣẹ́ ìránṣẹ́ ṣe. Ṣùgbọ́n téèyàn bá dá iléeṣẹ́ lẹ̀ tó fẹ́ gbàyàn sí iléeṣẹ́, there will be a code of conduct tí gbogbo staff tó employees tó máa follow. Ọjọ́ tí kan nínú àwọn employee yẹn bóyá náà níṣẹ́ ara tiẹ̀ ó resign ó kúrò níbi iṣẹ́ yẹn, ó ti free kúrò lábẹ́ òfin yẹn. Ìránṣẹ́ Ọlọ́run tá a yàn sórí ìjọ tá à ń san sálárì fún òun lèèyàn lè máa fọwọ́ lálẹ̀ fún. Àwọn nǹkan kan wà tó ṣe pé the scripture is silent about it. Àwa fúnra wa la sọ di bàbàrà. Irú ọmọ tán ní bàbá yẹn ń tẹ̀lé kiri yẹn ó jẹ́ nǹkan tó jẹ́ pé ìránṣẹ́ Ọlọ́run ó jẹ́ àwọn tí Ọlọ́run pọ́nlé, tí Ọlọ́run sà wọ́n lẹ́sà. Kò yẹ ká máa gbọ́ gbogbo orú nǹkan báyìí pa àwọn kẹ́nìkan máa pè àwọn làwọn ń tún yàrá dádì ṣe. Ẹ̀yin ò lọ́kọ tẹ́ẹ̀tún yàrá ẹ̀ ṣe ni àbẹ́ ẹ̀ nílé. Èèyàn lè fẹ́ ṣiṣẹ́ ìránṣẹ́ látara ìránṣẹ́ Ọlọ́run. Missionary kan wà tó ṣe pé kò sí omi, àwọn ìyá church wọn á pọnmi lọ mission, wọn á fọṣọ, wọn á tún lé pastor ṣe. But not to the extent of wípé wọ́n wọnú closet ẹ̀ lọ́ba tún yàrá ẹ̀ ṣe. Kí ni róòlù tán kí lèèyàn ṣe máa ń níyàwó? Go back to what I'm saying now. Pastor tán fi sórí ìjọ tán san sálárì fún tó ṣe wípé tó bá ìfìjọ ńlẹ̀ kò ní róúnjẹ jẹ mọ́, ó ń lè sọ wípé ẹ fẹ́ impose nǹkan lé lórí. Pastor mi go through hell tó ṣe pé tán bá fẹ́yàwó you will just be seeing them messing around. Meanwhile, the gift of God is without repentance. Ẹni tí Ọlọ́run bá fún ní ẹ̀bùn láti tó jẹ́ ìránṣẹ́ Ọlọ́run, ìpè yẹn máa wà lórí ẹ̀. Ẹ̀bùn yẹn Ọlọ́run ò ní withdraw ẹ̀ kúrò. Ẹ wo Samson.
bí Samson despite pé Delilah kó bá bíbélì sọ fún wa pé iye àwọn tí Samson pa níjọ́ ọkú rẹ̀ ó pọ̀ ju iye tó pa ní gbogbo ìgbà tó wà láàyè lọ. That power was with him. So he got to a stage náà sọ fún wa pé ìgbà tí the power of God left him yẹn ó fẹ́ ṣe bí ìtàtijọ́, he doesn't know pàgbára yẹn ò sí ń bẹ̀ mọ́. Bẹ́ẹ̀ fún àṣà àtìgbà tó kú, he killed more than the people he killed in his lifetime. Ambọ̀sibọ́sí ẹni tí ò tí kú tó wà láyé tí ìpè sì ń bẹ lórí rẹ̀. Ìránṣẹ́ Ọlọ́run tó bá ṣì ń ṣiṣẹ́ Olúwa tó bá ní problem pẹ̀lú obìnrin rí tó fẹ́ kó lọ ṣe restitution pẹ̀lú ẹ̀ tí restitution ò bá ṣeé ṣe èwo ni ẹnìkan ní sùn tí wọ́n kan náà tún yàrá wọn ṣe tẹ́mọ̀ wá dé kélekèlé kí ló tí ò lè fẹ́ yàwó. But àwa hypocrisy pọ̀ fún àwọn èèyàn wa débi wípé wọ́n prefer kí gbogbo eléyìí máa ṣẹlẹ̀ kankan mọ́ láwa là ń tún yàrá dádì ṣe ẹnìkan ló ń súnmọ́ dádì ẹnìkan ló ń sùn tí wọ́n ju pé dádì fẹ́yàwó tó bá fẹ́yàwó ẹni tó bá fi pé òun lè jókòó sí ṣọ́ọ̀ṣì tí pásítọ̀ ẹ̀ ti níyàwó rí tó wá níyàwó mi ó sì kàńgárẹ̀ ọmọ rẹ̀ ṣọ́ọ̀ṣì mi. Ìgbàlà ó ju gbogbo mo fẹ́yàwó mo fọ́kọ lọ now. Salvation is more than marriage. At least the baba in question now tó bá yẹ pé wọ́n fẹ́yàwó ni tàbí tó ń reconcile pẹ̀lú ìyàwó wọn ẹnìkan ò ní mọ̀ pé sórí show kó mọ̀ ní àwa là ń tún yàrá dádì ṣe dádì òde ní wọlé tá a fi tún ṣe bó bá wọlé ẹ̀ sọ fún wa ni. Excuse me, ẹni tó ní bàbá ń tẹ̀lé bàbá ń sùn tì ó lè jẹ́rọ àlẹ́jì ní gbogbo ẹ̀. Gbogbo àwọn nǹkan ìdọ̀tí yóò ní máa ṣẹlẹ̀ around àwọn ìránṣẹ́ Ọlọ́run. Their human being àwọn náà ní strength and weakness tiwọn. Bẹ́ẹ̀ ọlá wípé a ti wà ní society tó jẹ́ pé bí ìránṣẹ́ Ọlọ́run bá fẹ́ yàwó báyìí a mọ̀ tọpinpin ìgbésí ayé rẹ̀. Pásítọ̀ Joshua igi ńlá ńgbà tí ó di pé kìíní ṣẹlẹ̀ tó fẹ́ yàwó. Kódà ọjọ́ mo wo fídíò yẹn mo rò pé bóyá ìjọba bá àwọn òtù ni èrò tó ń pọ̀ bẹ́ẹ̀ sí ni ńgbà tí ò sí yàn bẹ́ẹ̀ ńgbà tí mo fàyè mi fún Jésù ṣé ẹnìkan ní wàá mọ̀ béèrè pé ìgbé ayé wo ló ń gbé. Then ẹ̀yin tẹ́ máa ń súnmọ́ pásítọ̀ ẹ máa caution ara yín after grace and benediction kóníkálùkù mọ́ lọlé. Ẹ yé rí pásítọ̀ mọ́ ẹ yé rí dádì lẹ́yìn ìsìn. Kò sí nǹkan tí man of God lè ṣe without the God of man. Go and know your God. Bible says those that know their God they shall be strong and do exploit, not those that know their pastor. Kò yẹ kí any member ní access sí closet ìránṣẹ́ Ọlọ́run no matter what. Kò sí ní tó kàn mí kàn ránṣẹ́ Ọlọ́run tó wà in question. Torí wípé nítò Ọlọ́run ló mọ téyàn ò mọ̀. But even anybody can decide to be private about his life. But kẹ́ ẹ feel pé during the process of pé ẹ fẹ́ protect àbẹ fẹ́ defend ìránṣẹ́ Ọlọ́run yín ẹ wá ní àwa là ń tún yàrá dádì ṣe. All wrong. It's very very wrong. Ẹ mọ̀ lọ lé pásítọ̀ mọ̀ ẹ̀yin pásítọ̀ náà ẹ mọ̀ welcome ẹnì kankan ẹni tí ó bá ti lè wá rí pásítọ̀ lọ́fíìsì kíyàwó pásítọ̀ sí wà ń bẹ̀ àbí kí secretary kí gbogbo wọn dúró wápé lẹ́nu ọ̀nà. Don't allow anybody to go and see pastor. Yes. Tán bá ní wọ́n lọ wá dóògùn lẹ́ǹkan tàbí lọ́ wá sì díù sí wọn ni tàbí tán kàn fẹ̀sùn kan tán wé mọ́ ọ lẹ́sẹ̀. Ìjọ tẹ lọ ń tún yàrá dádì ṣe ṣe é sọ fọ́kọ yín lé pé bedroom pásítọ̀ lẹ fẹ́ lọ tún ṣe. Bó o bá tiẹ̀ jẹ́ sisi tó lọ́kọ rí kí ló sọ fún máìndì ẹ pé o fẹ́ lọ ṣe kó o tó lọ bẹ̀. Bàbá kan náà ní ẹni pé ní ìyàwó wọn bí ẹ tiẹ̀ ní ẹ ti sá lọ fún wọn ni. Wọ́n wá ní kí ìyá kan máa bọ́n dáná ìyẹn wá bọ́n dáná wá tó bá ti tán yóò bọ́n dá mi yóò gbénú freezer ọkọ màdámù yẹn bá bínú pé òun kàn ń wò ẹni the very first time tó ṣe òun ò sọ̀rọ̀ ó ti wá mọ́ ọ lára kí ló mí kíní kan wàhálà ìbésù ṣe bọ́n tapo sínú kíní òun à á sì ń pray kọ́ lọ́n kó restore lé yẹn ni. So ẹni tí ò bá ti níyàwó ńlé kó play role ìyàwó fúnra rẹ̀ play the role of wife for yourself. It is either you reconcile to that wife or you play the role of ìyàwó fúnra ẹ̀. Tàbí kó lọ fẹ́ yàwó mi tó máa wá kó wá yàwó mi fẹ́. It is as simple as that. So that your closet will be protected. Your privacy will be protected. Your integrity will be protected. A lè mọ rí àwọn ìránṣẹ́ Ọlọ́run tí wọ́n jẹ́ àwọn role model àwọn adarí tá ń wò lóòpó ká máa wá rí àwọn ọ̀rọ̀ wọn ká máa sọ láfẹ́fẹ́ kẹ́nìkan máa ní àwa là ń tún yàrá dádì ṣe. It is wrong. Ìyàwó ló gbúdọ̀ tún yàrá bí tí dádì ń sùn ṣe ló gbúdọ̀ tún lé bẹ́ẹ̀dì ibẹ̀ kì í ṣe pé mẹ́mbà èèyàn lè fẹ́ ṣiṣẹ́ Ọlọ́run látara ìránṣẹ́ Ọlọ́run but there are things tó lè ṣe fún ìránṣẹ́ Ọlọ́run is not to the extent of going into the bedroom of that ìránṣẹ́ Ọlọ́run tó bá lọ dògùn lẹ́ǹbẹ̀ nǹkan tí ìránṣẹ́ Ọlọ́run tó fẹ́ kóòtì Matthew tó lọ ń kóòtì Zachariah yeah.
gbogbo orú nǹkan bá nǹkan yọ ọmọ ṣẹlẹ̀ láwùjọ pé bóyá kinní. So ẹjọ́ nítorí Ọlọ́run all this unnecessary unruly familiarity with spiritual things, please let us stop it. Téèyàn bá ti wà too familiar pẹ̀lú nǹkan Ọlọ́run àní mu sacred nǹkan tó ṣe àwọn ọmọ Aaron nìyẹn. Ọlọ́run ní ẹ má mú iná wọ orí pẹpẹ láti ta, ẹ má offer profane sacrifice. But these people bóyá feel pé torí bàbá àwọn jẹ́ wòlíì àbí bóyá I don't know ìmọ̀ tó kó sínú àwọn ọmọ yẹn, wọ́n dẹ̀ lọ fọnná láti ta wá sórí pẹpẹ. Ọlọ́run strike àwọn méjèèjì, ó sì sọ fún bàbá wọn pé tí n bá rí omi lójú ẹ Ọlọ́run strike òun náà, ó ní ògbúdọ̀ mọ́nà àwọn ọmọ rẹ̀ nítorí pé àrí fínífíní wọ́n ti rí pẹpẹ tán, wọ́n ti rí pẹpẹ fín. Àrífín yẹn sà ilé mi rò pé bóyá ló jẹ́ ká offer profane sacrifice. There are a lot of spiritual meaning to that story. But these two boys àbí men ní kí n pè wọ́n ní ọjọ́ kan ni bàbá wọn pàdánù wọn. A gbọ́dọ̀ wà too familiar with all these our spiritual people. Kí n ṣe ìyàwó wọn kí ló lọ ń tẹ́ bẹ́ẹ̀dì wọn sí, kí ló lọ ń tún yàrá dádì ṣe sí. Wọ́n lẹ́nìkan náà ní tẹ̀lé dádì tí dádì ń sùn sí, ṣó yẹ kó mọ̀ rí bẹ́ẹ̀ ni. Ẹ jẹ́ ká mọ̀ ìyàwó mọ̀ yín. Bí ìránṣẹ́ Ọlọ́run bá fi pọ̀ ní problem pẹ̀lú ìyàwó tó sì fẹ́ mi kàn mọ́ bá a mọ̀ sùn káàkiri, tí ó bá tẹ́ Ọlọ́run ìwọ lọ máa kó ṣọ́ọ̀ṣì ẹ̀. He might have settled his case with God. Ìyẹn kọ́ ni criteria sí heaven. Criteria tá a fi ń yan ènìyàn. Bẹ́ẹ̀ ni tá àyàn tó ṣe pé Ọlọ́run ló yàn kọ́. Tí n bá ní ilé iṣẹ́ ìsìn tí mo fẹ́ employ èèyàn tí mo ní okay graduate ni mo fẹ́. Ẹni tó bá ti ní less than first degree kò ní wá. Ẹni tó bá ní NC tó bá fẹ́ ṣerú iṣẹ́ yẹn yóò rè dá tiẹ̀ lẹ̀ yóò mọ̀ fẹ́ NC rẹ̀ ṣe. Mi ò ní power lórí ẹ̀. Ẹni tí Timothy máa yàn sórí ìjọ ni Paul sọ fún pé kó jẹ́ ọkọ aya kan. Tí Timothy ò bá yàn wọ sórí ìjọ ńkọ́ tó dẹ̀ ní ẹ̀bùn Ọlọ́run tọ́lọ́run dẹ̀ ń lò ẹ̀ and you have a problem with your woman, probably you are not able to reconcile. This is a general thing. Téèyàn bá seek reconciliation is very very good, but it takes two to tango. Tí o bá sí reconciliation tó rí reconciliation ṣe instead tẹ́ ẹnìkan mọ tẹ́bẹ̀dì tẹ́nìkan mọ sun ti bàbá tẹ́nìkan mọ dáná bàbá oríṣiríṣi obìnrin náà ṣe jẹ́ mọ̀ yín mẹ́nìkan kẹ́ fẹ́ kẹ́ dẹ̀ dáná fún kóníkálùkù kó sì wà nílé ká mọ̀ pé ìyàwó wà nílé. It is that simple as alphabet because ẹni tó wá tún yàrá dádì ṣe lọ́sẹ̀ yìí wọ́n máa rotate ẹ̀ ni just like àwọn tán tún àyíká ṣe tán gbálẹ̀ ṣọ́ọ̀ṣì. Àwọn tán bá ṣe wíìkì ọ̀tọ̀ làwọn set tán máa ṣe next week ọ̀tọ̀ làwọn set tán máa ṣe next week. Ńgbà bá fi rotate ẹ̀ láàrin ọdún kan virtually gbogbo àwọn obìnrin yẹn náà ti máa ní access to the closet of that pastor. Ṣé pastor yẹn máa save? Tán bá wá di nǹkan mọ́nú yàrá fún ìránṣẹ́ Ọlọ́run yẹn ńkọ́? Tán wá dóògùn lẹ́ẹ̀bẹ̀ fún tàbí tán wá seduce ẹ̀. Please àwọn ìránṣẹ́ Ọlọ́run tí Ọlọ́run ló sà wọ́n lẹ́sà. That's why ibi táwa ti wá níbi tẹ́mi dàgbà sí anybody tó bá ti ń ṣiṣẹ́ ìránṣẹ́ kódà kó jẹ́ evangelist tó bá ti ń jókòó lórí pẹpẹ bàbá ni ọba àjọmọ 20 years ọba ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́ bàbá ni ọ́. Àwọn bàbá wọn yẹn a gbọ́dọ̀ mọ rí wọ́n rí ordinary person sọ pé kínní ìyàwó mi ìwà tó fún rẹ̀ lọ́mọ̀ọ́mọ̀ ní kọ ẹ̀ la mi ìwà tàn tó jẹ́ pọ́n fẹ́ pásítọ̀ tàn fẹ́ ọkọ tó yẹ pé wọ́n ìgbà fún bàbá ọmọ abọ́ ọmọ ìjọsùn kiri. Èmi sì subscribe sí pé kí bàbá fẹ́ yàwó ju pé kán mọ sleep around kẹ́nìkan máa láwàlà tó yàrá dádì ṣe. Ó wá sí wọ́n sì ń sọ with pride. Èmi náà mo gbọ́ lórí show yẹn jọ yẹn bet èmi ò tiẹ̀ mọ̀ kàn ṣe bíi pé ń gbọ́ mo fi gbọ́ ṣaláìgbọ́ ni kéèyàn tó mọ screen record ẹ̀ sí mi pé èso tán wọ́n ní kinní kan tí báyìí pé alájẹ́ tó mọ́mì tó wá tún sọ lórí show wọn. Ẹ jọ̀ọ́ anywhere tí bá ti ń ṣẹlẹ̀ stop it. Ẹ má play wife role fọkùnrin kankan. Tó bá ní ìdìyàwó kó lọ fẹ́ yàwó. Ẹ má dáná fọkùnrin kankan, ẹ má bá fọṣọ, ẹ má bá tẹ́bẹ̀ẹ́dì, ẹ má tún yàrá dádì ṣe. Dádì tí ò bá lè fẹ́ yàwó kó lọ mọ́ tún lé rẹ̀ ṣe fún rẹ̀. It is as simple as alphabet. Bẹ̀tì ẹ máa sọ wípé bẹ́ẹ̀ èmi àwa là ń tún ṣe. It is not acceptable. Àwọn ìránṣẹ́ Ọlọ́run ẹ fún wọn ní ọ̀jọ̀wọ̀. Kódà orí pẹpẹ ibi táwọn bàbá máa ń jókòó sí CAC yẹn obìnrin ò ń lọ ọbẹ̀. Obìnrin tó bá fẹ́ minister á dúró síwájú congregation but orí ọ̀tà gangan yányán yẹn obìnrin no dey step that place. Obìnrin ò ń lọ ọbẹ̀ sacred ni.
àmọ́ ń gbà tí dàmúlù mọ́ làkálukú ń ṣe pé bẹ́yà ń tó wù bẹ́yà bá fẹ́ yàwó ṣé wọ́n bẹ lórí ni ẹnìkan ní tún yàrá dádì ṣe ẹnìkan ní sùn ti dádì ẹnìkan dádì ń sùn tí sóyẹ kọ́ mọ́ rí bẹ́ẹ̀ ni sí òní mọ́ fa àrífín ni it is well with us. ẹja mọ̀ ṣe àtúnṣe ẹyẹ rí pásítọ̀ ẹ̀yin ẹgbẹ́ mọ̀ rí ìyàn mọ̀ lẹ́yìn orí ọ̀fẹ́ mọ̀ relé ẹgbẹ́ báàgì yín gbogbo ọmọ fẹ́ rí dádì lẹ́yìn ìsìn náà àbòsí náà lọ́pọ̀ jù nú ẹ̀ à ń bọ̀sibọ̀sí